Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo baálé ilé yìí, mo kí ìyálé ilé yìí, a ti jáde láàárọ̀ yìí o. Jíjáde wa kò ní bọ́mọ aráyé nú. Wọ́n ní àdán kì í roko ẹ̀mọ́ bòálé. Pálápàá dẹ̀dẹ̀ bá ròkun bọ́rọ̀ sà ilé ní fàbọ̀ sí. Jíjáde wa lónìí, ànídélé bókú ọmọ, ànídélé bókú aya, wọn ò ní fòkú àwa náà ránṣẹ́ lé. Orúkọ mi ni Lúkúmọ̀nù ọmọ Ayédáre, bàbá ogún ọmọ ọ̀dọ̀ àgbà. Wọ́n yẹ wá nǹkan kan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan, kẹ́ fi ẹnu mẹ́nu, kẹ́ fètè métè, kẹ́ sẹnu kẹ́mú. Wàrà, 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 àwòrán rẹ̀ ló ń wò yìí. Ìwúlò rẹ̀ pọ̀ gan-an. Wàrà, wàrà, ẹ jẹ́ mú díẹ̀ wá. Tí ẹ bá jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́, mo jẹ́ ó yé wa pé gbogbo èèyàn lẹ́lẹ́gbẹ́ o. Pàápàá tó bá jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ omi, gbìyànjú kó máa fi wàrà ṣe sàárà tó bá wà lárọ̀ọ́wọ́tó rẹ̀. A fi ṣe sàárà dáadáa, wàrà. Kódà ọmọ ẹlẹ́gbẹ́ a máa rà á kọ́pọ̀, yóò sì máa dà á sódò. Tó bá ṣe ó dùpẹ́ wàrà. Ẹ jẹ́ ń dá alẹ́kọ̀ọ́ bí méjì kan lórí wàrà. Wọ́n ń pe àrùn kan ní iná ọ̀run. Àwọn olóyìnbó ń pè ní blood bacteria, kòkòrò inú ẹ̀jẹ̀. Náà jẹ́ àrùn kan tó jẹ́ pé a máa ba ẹwà ara jẹ́. Náà jẹ́ àrùn kan tó jẹ́ pé àìmọye nǹkan ní ìbàjẹ́ lára. Ẹni bẹ́ẹ̀ kíni? Kéèyàn máa fọwọ́ gbéra huru nárùn ni. Kójú ọmọ asú bàlàbàlà. Kéèyàn má rí nǹkan tí ń bọ̀ lọ́ọ̀kan tàbí nǹkan ọ̀kan máa di méjì nárùn ni. Kéèyàn wẹ̀ tán nílé ìwẹ̀ kára ó máa jajẹ nárùn ni. Kí òòrùn mú kára ó máa tàyàn ṣàì nárùn ni. Àkóbá tó nárùn tó máa ṣe rèé o. Sọmọ pé nárùn máa dènà ọmọ bíbí. Ì máa dènà ọmọ bíbí. Bẹ́ẹ̀ ni. Àìmọye ọmọ burúkú ní bí sínú ara. Ì máa jẹ́ kí àtọ̀ ọkùnrin kó di sísàn, sperm watery. Àtọ̀ ọkùnrin a máa jẹ́ ọ̀sán. A máa jẹ́ kí inú obìnrin ó máa gbóná láì nídìí. Wá gbọ́. Lọ wá wàrà. Níjọ́ tó bá fẹ́ lo wàrà yìí, kọ́kọ́ wá àwọn èròjà alẹ̀. Iṣu kan bẹ nílẹ̀ Yorùbá ń pè ní ewùrà. Iṣu yìí òun ni wọ́n máa fi ń ṣe ọ̀jọ̀jọ̀, àkàrà ọ̀jọ̀jọ̀. Ẹ rí i pé wọ́n máa rìn báyìí, wọ́n rìn báyìí. Èyíkéyìí iṣu ewùrà tó bá rí ni o, èyíkéyìí ewùrà. Ẹ̀gẹ́ kéékèèké ẹ kó dà sódò. Àìdán onígun, gébi igun rẹ̀ tọ́rọ̀ yẹn, ẹ dà á sódò. Wàrà òòjọ́, sìkìtì rẹ̀ ń, iye yòówù ẹ dà á sódò. Wà wá lọ já ewé ewúro àti egbò ewúro, ó dà sí. Ẹnu òpìyè, àwọn ẹlòmíín pè ní òpìrì. Yìí dàbí kòbókò báyìí, bí blálà. Ọ̀rọ̀ ẹnu òpìrì, ẹja ẹ dà á sí. Ẹ ti dà á sí. Egbò igi fọ́n, egbò igi ìpẹta, ọyẹ́ ẹ̀gún gbogbo ẹ̀ lódó. Ẹ bá ti gun tẹ́ ẹ sa, ẹ tún togún ẹ tún sa, ẹ ti sa ògùn dé.
ẹni tí nárùn ọlọ́jọ́ pípẹ́ bá ń bẹ lára rẹ̀ ẹni kó máa fi lo ògì gbígbóná. Mo fi Ọlọ́run ọba tọ́lẹ̀ mi búra, mo rántí ọdún náà ló ń gbà wà ní aláago méjì ní 2003 Ìṣọ̀lá street number 16. Iṣẹ́ yìí mo ṣe jáde. Iṣẹ́ yìí ló kọ́kọ́ gbé mi dé Àbújá. Iṣẹ́ tó gbé mi dé Àbújá ni. Àti iṣẹ́ kan tí ẹni dárúkọ òun ló gbé mi dé Àbújá. Bẹ́ẹ̀ ni. Ìyá yẹn máa bọ́mọ rẹ̀ rà á ń tà ní 50 naira ńgbà yẹn, adì kéékèèké báyìí. Ẹni yẹn kò tètè fẹ́ra kù, ó sì ní owó. Táwọn bá fi iṣẹ́ wa kówó jọ ni, ó ti pẹ́. Ó ti pẹ́. Olówó làwọn tí ń wí yìí. Láyé ṣàjẹ́mù. Fóònù mi á pariwo tò nínú ọkọ̀. Ẹ̀yin kọ́ yìí. Tí ọmọ yẹn tí arábìnrin yẹn bá ti ra kinní yẹn fún àtàwọn kan, inú rẹ̀ ó bá lọ. Ó lóun fẹ́ rí ẹni tí ń ṣiṣẹ́ yìí bí mo ṣe lọ nìyẹn. Wọ́n á lọ fún ní full treatment lọ́hùn. Ẹni yẹn bímọ. Ṣé ń gbé òbí mọ ọ̀dọ̀ mi ló gbé wá? Ògùn ọmọ ò sí, ògùn àrùn ló wà. Ó ti gbọ́? Ògùn ọmọ kan ò sí níbì kan, ògùn àrùn òun ló wà. Wò mí, ẹ ṣe kó pé pérépéré, ẹ ṣe é sílé torí àwọn ọmọ yín múndíá. Nǹkan kan ò sí ọ́, kò sá ọmọ rẹ. Preventive lògùn yìí wà fún. Kò ní side effect kankan. Ẹ̀mí tí àwọn ọmọ yín máa lò kí wọ́n máa jí kémú. Èyí ọjọ́kùnrin kírin iṣẹ́ rẹ̀ wọ́n máa dúró. Èyí ojóbìnrin ń wọlé ọkọ báyìí wọ́n tábà fún kó ṣe kò wọ́n lé lẹ́ẹ̀kan náà kó máa bí ìbejì. Ó ṣe yẹnu. Àgbo ni wọ́n fi jí àwa ń gbà wà ń kékeré. Pẹ̀lú àtòrì lọ́wọ́ báyìí, àgbo. Èèyàn mélòó ní fọ́mọ ẹ̀ lágbo mu nísìn? Bàbá tí ó fọmọ lágbo mu gan lé ológogoro lọ́gbà lọ. Ọlọ́run yọ ṣàánú wa. Ẹ lọ ṣe, yóò sì bá ara mu. Tó, orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà. Ìkòròdú ni mò ń gbé, láti Ìkòròdú garage. Ọmọ tó bá ikú, ọbọ̀lẹ̀ ní Emily bus stop, Emily street, number 50, lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́yà, bí tí ń gbé nù. Ibo ni ń gbé ní Kútọ́nù, dé Gákànnì. Ọba ti débi Túndé tí ń ta mọ́tò, bọ́ọ̀lẹ̀. Níbi ojú ra yìí yẹn, bọ́ọ̀lẹ̀. Pàfẹ́ tó jáde wá lára bí tí Túndé tí ń ta mọ́tò, rọra ka ẹsẹ̀ bàtà bíi 6, Premier fún àdúrátì, yà síbẹ̀. Bó ṣe yà síbẹ̀ yẹn, ọkọ̀júmọ́ ìtaàsì gbangba kan. Ìtaàsì tó ọkọ̀júmọ́ náà máa lọ síwájú náà. Bó ṣe kọjúmọ́ tó fẹ́ di ààrẹ, ó tún rí vọ́n kan ní àgọ́ òsì, yà síbẹ̀. Bó ṣe yà síbẹ̀ ka bí ẹsẹ̀ bàtà 4, ó rí ṣọ́ọ̀bù kan wọ́n kùn ní ọ̀dà bíi blue báyìí. Mi ò mọ bí wọ́n ṣe pè ní èdè Faransé o. Ọba ti débẹ̀, ó rí black gate kan apá òsì báyìí. Ọba ti wọnú fúláàtì yẹn, ọ̀dọ̀ mi. Ọba ti wọnú géètì yẹn, fúláàtì mi lọ́wọ́ àṣálẹ̀. Mo máa bèèrè bí ọ̀sẹ̀ méjì, ẹ ti bá mi pàdé ní orílẹ̀-èdè Kútọ́nù. Mo ń gbàbẹ̀ tráfù ní o, ní odò mẹ́ o. Agbára Ọlọ́run, ẹ bá mi pàdé lórílẹ̀-èdè Burkina Faso. Inshallah, ẹ bá mi ń bẹ̀. Ọya mú nọ́mbà yẹn mọ́ ọ̀dọ̀ +23480 3298 3298 +23480 3298 3298 gbà kan sí +23481 33 155 111 +23481 33 155 111. Àwọn méjèèjì tó bá ti pè tí ọ̀lọ́ ó ti kó Nàìjíríà nù. Ṣùgbọ́n tó bá bá mi sọ̀rọ̀ orí 3298 3298 yẹn òun ni kó ti bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀.
báyà jẹun fún nọ́mbà orílẹ̀-èdè Benin kan sí +229 54 65 19 28 +229 54 65 19 28. Yẹ̀yẹ̀ wá o, kò ní yẹ̀ lẹ́ o, àní dẹni àgbègbè báyìí o, àgbà yìí ṣe rere o. Ire o, ayé ò ní fi ikú pariwo òkìkí wa o, òkìkí wa kàn yọ kàn sí rere o. Àsìkò ìgbà tó rí ayọ̀ wa bá dé, ayé ò ní fi ikú gbà lọ́wọ́ wa o. Ire o, ire kàbìtì.